wípé arákùnrin kan wà tó sì jẹ́ wípé ó níyàá ó sì ní bàbá. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé wọ́n lọ ilé ọdún lọ lè kíra wọn léyìí tó ṣẹlẹ̀ lẹ́nu jọ́wọ́ síjọ́wọ́ yìí. Òun náà ló di wípé arákùnrin yìí wá lọ lè ṣe fàájì. ńgbà tí ó dé, ìyá rẹ̀ ti jáde, ṣe ló bá ìyàwó rẹ̀ àti bàbá rẹ̀ tí wọ́n jọ ń lájọṣepọ̀. Òun nínú wá bí o pé kí ni ká ti gbọ́, ó ti léyàwó lọ, kò fẹ́ bá bàbá sọ̀rọ̀ mọ́. Bàbá wa ní wípé àwọn ti bá arábìnrin tó ń fẹ́ yìí lájọṣepọ̀ rí, àmọ́ torí pé ó mú wálé, àwọn ò fẹ́ sọ pé káwọn tú yìgì, òun làwọn ṣe gba kámú torí pé òsọpọ̀mọ́ ti ń bẹnu rẹ̀. Àbí òye yín bá ọ̀rọ̀ tá à ń fà nù. àsìkò fi bẹ́ẹ̀ gbà mí láyè mọ́ torí pé ọjọ́ ọ̀hún ti ń rebi àti wọ̀. Ẹ jẹ́ ń gbà pé èèyàn bíi mélòó sí ká wá yanjú ọ̀rọ̀ bàbá yìí lọ́la. Ẹ jẹ́ ń gbà pé èèyàn bíi mélòó sí. Ẹ̀yin wo lẹ fẹ́ kí n kàn sí yín? Ẹ̀yin wo lẹ fẹ́ bá arákùnrin yìí sọ̀rọ̀? Ẹ jẹ́ mọ̀ kí n kàn sẹ́yìn tẹ́ ẹ bá ti fẹ́ kàn sí yín. Ká lè fún arákùnrin yìí ká bù wọ́n lómi ọgbọ́n díẹ̀. Ẹ jẹ́ kàn sẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ kí n kàn sí yín. Ìyá wa olóòtú àtolùdarí ẹwà èdè, ẹ káre o, ẹ ṣeun o, adúpẹ́ torí pé a pè yín, ẹ wá. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń bàbá. Bàbá rẹ̀ ẹ̀kọ́ ilẹ̀ olóòtú, ẹ̀kọ́ ilẹ̀ sáà, ẹ̀kọ́ ilẹ̀ o. Orúkọ tèmi ní àlàáfíà làwà. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Alhamdulilayi rabbil alamin. Orúkọ tèmi ní Abdulhafiz Oṣòdì Global. Ẹ ṣeun bàbá. Lórí mò ń gbé nílùú Amẹ́ríkà. Ẹ ṣeun. Ṣé rí lórí ọ̀rọ̀ arákùnrin tẹ́ ń sọ yẹn? Ọ̀rọ̀ ṣùnùkú ni o. Bàbá ó tóbi ju báwọn èèyàn ṣe ń sọ lọ o. Ẹ má jẹ́ ń tàn yín o. Ṣé rí ní ọgbọ́n ọmọ kékeré tèmi? Tó bá yẹ pé mi ló ṣẹlẹ̀ sí, wàláì máa máa tọ́jú bàbá mi. Allahu Akbar, kábíyèsí Ọlọ́run. Ṣé rí àwa èèyàn ni wá. Especially ẹ má bínú pé mo sọ òyìnbó. Ẹ wo àwa tá jẹ́ èèyàn, tá jẹ́ ọkùnrin. Bàbá yìí ti mọ ẹni yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ. Wọ́n ti pàdé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Ó padà rí pé ìyàwó ọmọ òun lóòótọ́ bàbá yẹn ṣe nǹkan tí ò dáa. Ṣùgbọ́n èèyàn lèèyàn máa jẹ́. Àsìkò tóun àti obìnrin yẹn jọ wà nínú ilé kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. Torí èèyàn tó ní ẹ̀jẹ̀ ní gbogbo wa. Téèyàn bá dẹ̀